fún ẹ olórí burúkú. After 18 months má gbé yín débẹ̀. Ẹ̀yin mọ́mì mi daddy mi má gbé yín débẹ̀. Tí n bá gba justice yẹn kíkú pa ikú tó ní kó pa ńjọ́ kìíní yẹn lọ́jọ́ kìíní àná ikú yẹn máa pa ẹni. Ikú yẹn máa pa máa ṣe pìnṣín tó máa ṣù ẹ gúgúdú kó tó ṣe pìnṣín lórí burúkú. Ikú tó ní kó máa pa ńjọ́ kìíní àná tó bá gba justice fún Mohbad ikú yẹn máa pa ẹni. Aláyé bàjẹ́. Ìwọ wá ń jáde ìwọ ló sì ńbẹ̀. Ó sì ń bo. Olórí mà ní ẹ. Twale sọpáláṣẹ BJ ní sẹ olórí burúkú wèrè ṣọmúrọ̀rọ̀ ọlọ́mú pàndọ̀rọ̀ ìṣòro ọyàn oníkánsà lọ́yàn olóṣì ọlọ́yàn rélùwé aláyé bàjẹ́ oní àìbro ìsọnù olórí burúkú wèrè ó ti fi gbogbo owó jẹun tán olóṣì alábọ̀dọ̀ àyà sọ́jà alápàáké kò ní dá fún ẹ bó ṣe sọ pé voice note kan ni kó tún wá máa jẹ ó wá lọ gbé voice note síta tó dà tán bá gbé voice note yẹn rán ni ẹ lọ gbá àwọn tó wà nulẹ̀ o ẹ lọ gbá àwọn tó wà nulẹ̀ o ọ̀gbẹ́ni ọkọ̀ tó ti lọ òun lo ọkọ̀ God is good tó ti lọ ló ń ṣẹ́wọ́ sí ṣe mọ̀ káwọn ọkọ̀ God is good yẹn wọ́n bá ti gbéra báyìí bọ́n rọ́ọ̀bù lójú ọ̀nà gan wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni bọ́n rọ́ọ̀bù lójú ọ̀nà lọ́nà express tó bá ti lè gbéra tó ti ń lọ báyìí wọ́n dúró olè tó bá ń rọ́ọ̀bù gan wọ́n máa tẹ̀ everybody mọ́lẹ̀ ni ọkọ̀ God is good tó ti lọ òun ló ń ṣẹ́wọ́ sí olórí burúkú aláyé bàjẹ́ ká tún máa sáré kìtìkìtì BJ ti play voice note o kí ló dé tá agbára ń pa ẹ́ bí ọtí báyìí obìnrin láìṣọkùnrin èmi tí mo jẹ́ ológun gan pàápàá àwọn nǹkan kan wà téèyàn ò gbọ́dọ̀ ṣe once tó bá ti wà in that office there are some things you cannot do because wọ́n á nítorí ojú ológun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ there are some things you will not do olórí burúkú agbára ti pa bí ọtí power mama intoxicate ẹni ó dẹ̀ jámọ́ kankan olórí burúkú ààrẹ ó ṣàtẹ̀ náà ń tẹ́kì kíláàsì kan kíláàsì wo ló tẹ̀ lóhùn ń tẹ́kì náà ẹ rán mi létí you want what? Yeah, bring it. Let me wash it for you. Did you ate the pancake this morning, right? Yeah. Yeah, bring it. Let me wash it for you. Olórí burúkú aláyé bàjẹ́. Agbára máa pa. Nǹkan tí ò bá ti fọwọ́ sí báyìí nítorí pé kò fọwọ́ sí yẹn, nítorí pé wọn ò gbà fún yẹn, á dẹ̀ mú á fi bà gbogbo nǹkan tó ti dá tẹ́lẹ̀, á dẹ̀ fi bàjẹ́. Josie, wo. Ó kàn just take one now. Okay, it's tied. Bring it. Ó kàn mú ìwálé ni o. Josie, lọ máa múra lẹ̀ tí ẹ ń bọ̀ wá wo ìṣe tó ṣe mú ìwálé ni ó máa ṣe ó kúkú ti ṣe kan fún ẹ rí ó ti ṣe kan fún ẹ rí orí kan ní la máa wà ńjọ́ tí kinní ẹ bá ti bù jẹ tí wèrè ẹ bù jẹ wèrè ńjọ́ tí ọdẹ orí ẹ tó bá tún tanná sí tó bù jẹ sápá ọ̀dọ̀ ẹ wà ló bèrè tó bẹ́ẹ̀ jọ yẹn ṣóyé ẹ mú ìwà ló ṣe sílẹ̀ kò dẹ̀ tí ì ṣe ti mú ìwà tó ń mẹ́yẹ bọ̀ lápò ni lórí burúkú ó wá ń ti gbogbo ẹ̀ sódùmọ́sùn òdùmọ́sùn tọwọ́ bọ̀ yín lápò ni kò ń ṣe iṣẹ́ ta bá rọ́kọ̀ ni kò ń jẹ́ ni ṣebí iṣẹ́ ta bá rọ́kọ̀ òun ni kò máa jẹ́ wọ́n á sọ pé òdùmọ́sùn ni òdùmọ́sùn la kówó fún ni ṣódùmọ́sùn ni public dáwó fún wèrè ọlọ́múlọ́rùn olóṣì ọlọ́yàn ìsọnà alágbàkú ọyàn ṣé òdùmọ́sùn ní public dáwó fún kò ń ṣẹ̀yìn kúkúrú defense lọ dáwó fún ni àbí kí lẹ pera yín kúkúrú thinkers ẹ̀yin kọ́ lọ dáwó fún ni. Let me wash it for you. Yeah, come and take. Or you want me to cut it? Can't you eat it like that? You want me to cut it for you? Ṣé ẹ̀yin kọ́ ni public dáwó fún tó wá ń sọ pé òdùmọ́sù gbogbo ẹ̀ òdùmọ́sù láti jẹta òdùmọ́sù lẹ́yìn ẹ ti múmú ìwà mọ́ Josie
ohun tó wà nílẹ̀ yìí ò lè dájẹ́ Múyìwá ò lè dájẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Múyìwá ò lè dájẹ́ àti wá àti jòsí lẹ́jọ́ máa jẹ́ olórí burúkú ni ó mẹ́yẹ bọ̀ lápò ni ṣebí Bukky ni Bukky tí kinní ẹ̀ bá tún ti sọ́wọ́ tí páìpá yìí ẹ̀ bá tún ti jẹun sí lórí ó tún máa tan kámẹ́rà ó tún bọ̀ ń ta jòsí ibi la máa wà tó máa mú ṣéǹjì ti ẹ̀pọ̀ ẹ̀ wo wàá ló béèrè tó bẹ̀ gbogbo nǹkan tó ń sá fún láti jọjọ́ yìí tó yẹ kó o ti sọ síta olórí burúkú olóko rélùwéè olóko kò mẹ́bí olóko come and do olóko wá ṣe oko wèrè tó fi dá wàhálà lẹ̀ sínú justice for Mohbad tó ń torí wò fẹ́ ṣẹlẹ́yà ẹlẹ́yà tó lọ fokú ẹ̀ kàn tó fẹ́ ṣe tó wá ń jẹ́ kó máa fìyà jẹ Mohbad níbi tí Mohbad wà tó ń jẹ́ kíyà máa jẹ ọmọ yẹn nítorí pé ìjọ tó ò bá dance to their tune mọ́ ìjọ yẹn ló máa gbá àṣírí ẹ̀ síta ó wá trade Mohbad fún àṣírí tiẹ̀ níbi tó ti lọ fokókó lórí burúkú adéfokó dáràn mú súkò sún sẹ́yìn adéfokó dáràn ṣé olórí burúkú ni ẹni ṣé Bukky náà àṣírí ni Bukky ń bẹ bo àṣírí oròpọ̀ Ọlọ́run bá wà lẹ́yìn ẹ̀ láàlú gan ó bẹ́tà Bukky tí láàlú bá bẹ bo àṣírí tó bá dalẹ̀ láàlú ò ní ṣe ẹ́ ṣó rí Bukky ó dalẹ̀ Bukky ó dalẹ̀ Bukky ọ̀rọ̀ yẹn tí Bukky ò bá tí sọ wàláhì ara Bukky ò ní lélẹ̀ ara Bukky kò ní lélẹ̀ ó dìgbà tó bá fi ẹ́ ṣe lẹ́yà yẹn kárẹ̀ tó lélẹ̀ Josi ó díjọ́ kan lẹ́ni Josi ẹlẹ́yà ẹ ó díjọ́ kan lẹ́ni ilé o ìyá rich ganga ìyá òfò ìyá wèrè àwọn ìyá àjàrà búkà ṣẹlẹ́yà màmá ìyá ẹlẹ́lẹ́yà ìyá wèrè ìyá òfò àràgbákugú ìgbàdí màmá àràgbákugú ìbàdí òfò tani ìbàdí ọ̀ràn tani ìbàdí wèrè olóṣì ẹkún ọjọ́ alẹ́ tani ẹkún ọjọ́ alẹ́ tani ọ̀pọ̀ ọjà ọ̀pọ̀ ṣòṣì ọjà ta ló ní tani kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe tó ìdí òfò ìdí ọ̀ràn oríṣiríṣi ìdílé mímọ́ o agbègbè ló dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ dí àràbà mo mọ̀ dí ayẹyẹ mo mọ̀ dí ayùrẹ́ mo mọ̀ dí àpẹ́ lábẹ́kúta àwọn àdúgbò ló ń jẹ́ bẹ́ẹ̀ tani ìdí òfò ìdí wèrè ìdí tó ń dí justice lọ́wọ́ ìdí tó ti pín yẹn kẹ̀yàmáyàmá olórí burúkú ìyá wèrè wọ́n lẹ́yìn tún ní power of Anthony wọ́n lẹ́yìn tún ní power of Anthony it's okay ńgbà jòsí bá ṣàdù ẹ tó dó ìdó ẹ tó yọ ìdó ẹ lé ẹ lọ́wọ́ wà mọ̀nà lé ọkọ ẹ olórí burúkú ìyá oko lérè ìyá oko pọ́n mi lé ìyá mo mọ orúkọ tó kó ń jẹ́ àwọn ìyá òfò àwọn ìyá fàdúrà gboko mọ́ni lọ́wọ́ ìyá wèrè wọ́n lẹ́yìn ní power of Anthony tuntun ìjọ́ wo la máa wúyè fún yín madam power of Anthony tuntun wọ́n ti gba Anthony Joshua lọ́wọ́ Múyìwá wọ́n ti gba Anthony Joshua lé ìyá wèrè lọ́wọ́ olóṣì ìjọ́ wo la máa wẹ̀ ṣe láìfù lẹ́ni o kó o bú mi dáadáa ògún ló máa pa ẹ́ olórí burúkú aláyé bàjẹ́ take ẹ̀yin ìyá tó jẹ́ pé ẹ̀yin ìyá tó fi ń ṣépè fún ìyá Mohbad fẹ́ fògùn kan ìyá Mohbad fẹ́ fògùn kan Joseph tó jẹ́ pé babaláwo ń yájú ni Jokem náà fẹ́ fògùn wọn ni Àǹjọlá bó tilẹ̀ yẹ kó lórí burúkú wa tàǹjọlá ẹjọ́ ń jà sí jòsí ni ókè ó ti wá já mọ́wọ́ lọ́wọ́ báyìí sìn ìyá wèrè what next ìyá oní Tony Montana powder kí ló kàn báyìí kí ló kàn o ibo lẹ tún gbé wa lọ ibo lẹ ń gbé wa rè ṣẹ́yìn ni ká tẹ̀lé àbí Bukky Jesse àbí ta ni ká tẹ̀lé láti ní ká wá tẹ̀lé Múyìwá mọ́ ìyá òfò ìyá láyé bàjẹ́ ìyá tó yẹ pé bó ṣe wà yẹn sórí àràgbákugú ìgbàdí ẹ tó yọ
tó yọ extra yẹn ọ̀nà express ni mọ́tò ti máa bẹ́ẹ̀ lọ mọ́lẹ̀ tó ti máa bẹ́ẹ̀ gbà wọlé ìyó ní BBL gone wrong ìyáṣẹ́ ṣe BBL ló gone wrong la ṣe rò pé hips don't lie lẹ́ni ṣé kò ṣe pé ńgbà ayé yín tẹ̀ wá ń Ṣàngó Òde ti ṣe BBL ó wá gone wrong òun rèé ẹsẹ̀ kìngbìn bí ti ṣú bí ṣú ewùrà ẹ mọ̀ pé ṣú ewùrà kò tóbi púpọ̀ gbùngbùngbùngbùn báyìí ni olórí burúkú ìyá wọ́n lẹ́yìn lẹ́wà lójú ọpọ́n wọ́n lẹ́yìn lẹ́ni kọ́kọ́rọ́ alọ́ba lọ́wọ́ wọ́n ní gbogbo ìnànà alọ́ba ìgbésí ayé alọ́ba lọ́wọ́ yín ló tún wà wọ́n lọ́wọ́ yín ló wà ókè o ibo la tún lọ báyìí o ìyá poor Grace níbo la ń lọ ayé gbogbo yín máa bàjẹ́ ni ó dọjọ́ alẹ́ yín ẹ sunkún bá ẹ ní rómi ẹ ṣe kí ni ẹ sun ẹkún ẹ ní wá ẹ ní rí omi ṣé Mohbad Bukky Jesse àbáláyé bàjẹ́ ní Bukky Jesse Mohbad lè wà láyé kí wọ́n Bukky Jesse náà ná ìdíà níbi tí Mohbad wà àti wọn náà poor Grace tó kù Mohbad sọ ẹ́ di ẹni táyé ń gbọ́ olórí burúkú àtàrí bíi tàwọn ajẹ́rìí Jehovah onígèlè ìsọnù onítòní Montana powder ìsọnù olórí burúkú kò tiẹ̀ wá rí tọkọ lérò mọ́ àti ẹ̀mọ́ bóyá ẹ lọ́kọ gan orí ẹ̀ lè lọ́kọ sílé kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ àwọn ọkùnrin olórí burúkú kan náà wà tó jẹ́ pé ó ti mọ̀ pé ńgbà tẹ́ bá lọ tẹ́ bá máa fi dé ẹ fa pólíbàgì wọlé nínú pólíbàgì yẹn ìkòkò ọbẹ̀ kan ni gàrí wà ńbẹ̀ wọ́n á tẹ̀bà òun náà jẹ́ ayọ̀ tó bá di next corona òun gan ló tún máa rán yàwó ẹ̀ létí pé a ó lọ corona ni ó lọ Èkó ni ẹ ní corona mọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo ń wo bí tí ìyá máa jẹ lára yín ìwọ kẹ̀dẹ̀rẹ̀ lójú ẹ ti kó sínú báyìí àbá ní kí ìyá yẹn kó ṣojú ẹ pìnṣín ojú ti kó sínú wọ́n lẹ́yìn tún ni power of Anthony kan gúrẹ́gúrẹ́ bàbá ẹlẹ́yin lẹ́ẹ̀kẹ́ ẹlẹ́yin bíbọ̀ lẹ́ẹ̀kẹ́ olórí burúkú olóṣì ọmọ àlè Ẹ̀gbá gúrẹ́gúrẹ́ ọmọ àlè Ẹ̀gbá olóṣì aláyé bàjẹ́ how market o ẹ wo bí tẹ́ gbé wa dé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ṣe tó dáa ẹ̀yin inú tẹ́ tún ṣe tó tún dáa ẹ̀yin inú olórí burúkú ara ẹ̀ ṣé láti ó ṣáà máa ń ṣojú tẹ́lẹ̀ bàbá ẹlẹ́yin sísè lẹ́ẹ̀kẹ́ wọ́n ní kú tó ń pojú gbà ẹ̀ ni òwe ló ń pa fún ni pẹ̀lú bí Mohbad ṣe ń fi yín dá sẹ́ẹ̀rí àtò torí ẹ̀ kẹ́ repent torí ẹ̀ kẹ́ sọ pé ọmọ yìí mi gbọ́dọ̀ rí jà ọmọ yìí àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ẹ̀ náà ẹ tún jẹ̀jẹ̀kújẹ sí ni ẹ tún jẹ ìjẹkújẹ sí ni wọ́n ní tìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà ẹni tó dẹ̀ gbépo lájà yín kò kúkú jalè bí ò bá kí ń ṣe olórí burúkú jòsí ló ṣílẹ̀kùn fólè yìí tẹ́ fi rọ́ wọlé tẹ́ fi fìyà jẹ Mohbad lẹ́yìn ikú ẹ̀ àníyà tí Mohbad jẹ lẹ́yìn tó kú sẹ́ ìyà tó jẹ lẹ́yìn tó kú ayé bàbá ẹ káàrọ̀ mo rí yín mi ìfẹ́ divert ní ẹ káàrọ̀ sà ìyà tí Mohbad jẹ lẹ́yìn ikú ẹ̀ kò jẹ́ ńgbà tó wà láyé ẹ wá sọ́dà bùbù tán ẹ tún ẹ fẹ́ lọ bù àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ lọ bù ẹ lọ bù o ẹ ṣáà rántí pé tẹ́ bá ṣe ń bù gbogbo bíkíbi tó bá ń bù lára Mohbad báyìí gbogbo bẹ̀ lọ́lọ́run máa fi bá yín jà ní gbogbo àgọ́ ara yín wo dókítà ayé yìí kò ní rí oògùn ẹ̀ fún yín bẹ́ẹ̀ tẹsẹ̀ lè bọ̀ gan wọn ò ní rí ẹ̀rù ẹ̀ fún yín tẹ̀. aṣọ olókùn bíbà yìí tẹ́ bá gbọ́ pé kékeré kọ́ lọ múra mọ́ aṣọ tí ń bá ó yapa síbí ẹni wọ̀n tẹ́ bá ti fẹ́ tó bá jẹ́ lace ni àwọn kaftan lace àwọn búbù mo ní tó jẹ́ lace white lace wà àwọn damask lóríṣiríṣi tẹ́ máa fi rock ọdún léyá tẹ́ lè wọ̀ lọ sí wedding ẹ lè wọ̀ lọ sí naming ceremony ẹ lè wọ̀ lọ sí birthday
kò sí occasion tẹ́lẹ̀ rock àwọn aṣọ tí mo ní lọ mo láwọn fine fabrics tẹ́ bá dẹ̀ ṣe raṣọ ẹ máa láwọn wig tẹ́ máa fi lò náà ẹ tún ẹlẹ́dàá yín ṣe ẹlẹ́dàá ṣe pàtàkì ó ṣe kókó mo láwọn wig lóríṣiríṣi àwọn woman hair àwọn sample ni mo kàn ṣe yọ fún wa níbẹ̀ yẹn wig ló kún òkè ní bíbáyìí wig ló wà lókè yìí wig ló wà ńbẹ̀ tẹ́ bá fẹ́ kí n turn camera síbẹ̀ I will do that kẹ́rí àwọn wig wà ṣàṣàlù tẹ́ fẹ́ fi tún ara yín ṣe tí Lady K ò ní jewelries ó wà purse ó wà wig ó wà aṣọ ó wà bàtà nìkan nínú gbogbo ohun tóbìnrin fi ń ṣe ẹ̀ṣọ́ tó fi ń ṣe oge bàtà nìkan ni mi ò ní gbogbo ìtókù available ni ẹ rà kí n tètè bá yín send ẹ lọ́lẹ̀ kó dowó mi ò ṣe kò gbà ọdún yóò yẹ iléyá promo gbàǹjo ebi fún ara mi báyìí gbàǹjo iléyá promo ebi fún ara mi iléyá promo gbàǹjo ẹni bá lè rà mí ẹ kówó lé mi gbàǹjo iléyá promo ẹ̀yẹ́ ṣàti kówó fẹ́ mi ṣe ti gbọ́ ẹ kówó fún mi bí mo ṣe máa post ara mi tí màá páàkì ẹ̀ sínú carton màá páàkì ara mi màá délé yín láyọ̀ abiyamọ ní kọ́múlé láńtà Yorùbá nation no going back ẹ jẹ́ ají o ogun òní kó wá lu Yorùbá ẹ má jẹ́ ká bá wọn nàgẹ̀rẹ̀ ẹ má jẹ́ ká gọ́ra wá ẹ má jẹ́ àfiná sórí òrùlé sùn ipa yóò ní ká wa lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn spiritual items wa ẹ̀yin tẹ́ fẹ́ àwọn àgbo iléeṣẹ́ tí ó ti dé o odidi 1 big carton ni wọ́n bá yí gbé wá gbogbo ẹ̀yin lẹ́díkẹ́ mo fẹ́ àgbo lẹ́díkẹ́ mo fẹ́ àgbo gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pakurumọ kẹ́dóbò dáadáa ẹ̀dóbò léyà ẹ̀dóbò léyà òbòlóbò ń jẹ́ ẹ má jà ṣe bínú ẹ má yẹ ká ṣe bí innocenti ẹ jọ orúkọ tó lọ ń fún nìyẹn kò lórúkọ méjì bẹ́ẹ̀ dẹ̀ ni kò lóúnjẹ méjì tó ń jẹ òun ní agúnmu diabetes confirm one òun rèé láti iléeṣẹ́ TL Natural Herbal ó ti wà available ní Canada bí tó bá dẹ̀ gẹ́dẹ̀ ìjálẹ̀ ti fẹ́ lọ rà direct látọ̀dọ̀ wọn ẹ pè mí kí n fún yín ní phone number wọn òun ní tí jẹ̀díjẹ̀dí lélẹ̀ jẹ̀dí tó pa yín lóko yẹn jẹ̀dí tó pa gbogbo sex organs yín yẹn jẹ̀dí yẹn máa disappear ẹ̀ tún gbùrú ẹ̀ mọ̀ tí jẹ̀dí lélẹ̀ tí manpower pakurumọ kóodo dáadáa kóodo pakurumọ mo dàgbà mi ò lè dóbò mọ́ bàbá ńlá rọ ni ẹ̀ tí wọ 100 tẹ́ bá wọ 100 ìgò ara yẹn sì máa gbéra wọ́n máa bá yín jókòó léṣo tẹ́yìn náà dẹ̀ máa ṣe kí ni tẹ́ mọ̀ dún bíi bébì tẹ́ máa dún bíi bébì tó bá ti jókòó léṣo yín tẹ́ bá ti wọ 100 wọ́n máa bá yín jókòó léṣo ìṣó adé bá ṣe kí ni á máa dúró re síbẹ̀ wọ́n máa gun ni òun ní manpower gbogbo ẹ̀yin tẹ́ lè dóbò dáadáa mọ́ ń tẹ́ máa lò ní gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ lé yín síta gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ jẹ́ kẹ́ máa lọ wá ọmọ kéékèèké kiri tó máa bá yín ṣe kí ni tó máa bá yín togi sáàrò yín ẹ má gbà o ẹ má ṣe bẹ́ẹ̀ o kò dáa o ẹ wò ó ń tí dádì máa lò lélẹ̀ fún ara wọn ló máa kigi sáàrò yín fún ara wọn ló máa kigi sí òun ni agúnmu ni ṣíbí kan ni lọ́sẹ̀ ló máa fi lo manpower yìí confam ni kọ́ dẹ̀ máa ṣe kí ni kọ́ máa gbádùn yín lọ ni yes spiritual items kí ló ń ba ẹlẹ́rù kò wí ẹ̀rù kò sí inú ọkàn mi torí Jehovah bẹ láyé ẹ̀rù kò sí nínú ọkàn mi ogun wo ló bá yín lẹ́rù challenge wo lẹ ní tẹ́rù ń bá yín aláwo lẹ ńlá tẹ kẹ́mi sókè ta ló ń kórìíra yín tínú yín bàjẹ́ ta ló ń bínú sí yín ta ní ẹ̀ṣẹ̀ tó lè ṣe òun tó dẹ̀ rángo ẹ jọ̀ọ́ gbogbo àwọn spiritual items tẹ́lẹ̀ lò àjẹbìdọ̀ confirm one ó wà ń bíbà ṣé back to sender work lẹ́fẹ́ ni àbí àgbélé pọ̀tà àbí arọ́bí àbí ẹ̀bẹ̀ àwọn àgbà gbogbo ẹ̀ ní Lady K ní gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà ń bí ẹ jẹ́ kí n tún tàn kámẹ́rà sí ibi àwọn spiritual items wa òun ní ṣe ti rí aláwọn spiritual items lóríṣiríṣi òun la ní ó tún wà láwọn ìsàlẹ̀ náà tó bá jẹ́ nǹkan fà náà ni ẹ bá need ó wà àwọn ọṣẹ lóríṣiríṣi ó depend lórí nǹkan tẹ́yin bá face ó depend lórí challenge yẹn kò sógun tó wà láyé tí pàdúrà ò lè ká ogun tí ò ní ṣẹ́ kò ní mọ̀nà lé wa ogun tí pàdúrà ò ní ká kò ní mọ̀nà lé wa
kò sẹ́ni tí ológun o ológo ló máa ń lógun ó wá kù sọ́wọ́ èèyàn tó bá jẹ́ pé ògo ló fẹ́ mú tó bá jẹ́ pé ogun ló fẹ́ mú ṣùgbọ́n wípé o ní ògo ò ní lógun ẹ jọ̀ọ́ ẹ tún lọ béèrè pé Lady K sọ wípé bàbá làárọ ni kò sí ohun tó jọ bẹ́ẹ̀ méjèèjì jọ máa ń rìn papọ̀ ní ogun àtògo jọ ń rìn ni ó wá depend tó bá wá mú ẹ láti mú ìwọ tó bá jẹ́ pé ogun lóhùn ẹ mú jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ má tọ́jú ara ẹ kò pàtẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ mi kú bá tèèyàn jẹ́ kó jókòó sójú kan kó má ṣe kí ni kó má múra sọ́rọ̀ ara ẹ ìwọ tó bá jẹ́ pé ògo ló fẹ́ ó tún wá kù sí ẹ lọ́wọ́ wàá ṣe kí ni wàá dira ni wàá tọ́jú ara ẹ wàá lo ohun tó yẹ kó lò so gbogbo àwọn nǹkan tẹ́ lè lò fún àwọn spiritual items ní oríṣiríṣi àwọn iṣẹ́ ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ ní ìlú Hamilton kò síbi tí mi ò kí ń send ọjà mi sí a ní òróró ìṣẹ́gun a ní òróró àánú ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ìtúwọ́ ọṣẹ ìtúdè ọṣẹ àṣínà bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà ogun ayé gbogbo wa máa ṣẹ́ tó bá sì já àwọn lọ́fíńdà náà ní báwo lẹ ṣe fẹ́ wọn sí tó bá já àwọn Holy Michael ní ó wà etí iṣẹ́ wà ó wà etí oníṣẹ́ nínú ó wà Miss Paris gbogbo size ni mo ní from the big size to the small size ó wà available òun ní big size sí Miss Paris pátápátá lélẹ̀ bákan náà dẹ̀ nìyí Holy Michael big size ó wà Divine Grace big size ó wà 77 ńlá ó wà ọ̀nàlà ńlá ó wà back to sender ńlá ó wà Mercy ńlá ó wà àti bẹ́ẹ̀ lọ kò sí iye tẹfẹ́ tí tẹ bá ní Lady K mo fẹ́ Holy Michael 30 wàláhì má kó jáde fún yín nulẹ̀ ní agbára Ọlọ́run má kó fún yín mi ní sọ lọ kábọ̀ so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn sí tí wọn ò sí mo lè má display gbogbo ẹ̀tọ́ torí ààyè but mo níbi tí mo load wọn sí yes mo níbi tí gbogbo ẹ ṣe kíni tó wà so ẹ pè mí kẹ́ patronize mi ní orúkọ Jésù ogun ayé wa ṣẹ́ ní orúkọ Jésù ní gbàgbà tí àdúrà ní orúkọ Jésù ayé ò ní mú wa ní orúkọ Jésù ọ̀tá ò ní yọ wa ní orúkọ Jésù a ò ní ríbi gbogbo májẹ̀mú ibi tó ń bá wa rìnrìn àjò àti ọjọ́ pípẹ́ wá ẹ̀jẹ̀ Jésù bà májẹ̀mú náà jẹ́ gbogbo ọwọ́kọ́wọ́ tó yọ ayé wa lẹ́nu ilẹ̀ lanu gbé ọwọ́ náà mì ilẹ̀ lanu gbé ọwọ́ náà mì ọwọ́ tó ju ọwọ́ lọ agbára tó ju agbára lọ ó yá kó ṣe kíni kó ṣẹ́ ogun ọwọ́ náà ká di aṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ̀yin tẹ́ bá tún wá nídìí àwọn purse lóríṣiríṣi designer kọ́ọ̀lọ̀ àwọn yẹn náà tún wà lọ́nà báyìí látọwọ́ sí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn set of jewelries gbogbo ẹ̀ Lady K ní ojú òní tìyìn ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tán notification bell yín kẹ́dẹ̀ bá wa pín ètò yìí síta àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ẹ ṣé gan ire o.